لا 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 يموت أبدا. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. A máa dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba òun náà ni ọba tí a dúpẹ́ fún. Alhamdulillah. Òun náà lọ́ba tí ń pani lẹ́kún tí ń pani lẹ́rìn o. Eléyìí tá a mọ̀ rí yìí, ìbànújẹ́ lámà ni. Ọlọ́run mọ̀ ìbànújẹ́ kan wá ní Nàìjíríà. Gbogbo àwọn ọ̀dọ́ àwọn òṣèré tí ń kú yìí náà, Ọlọ́run dákun jọ̀ọ́. Dákun bá a dáwọ́ bí dúró. Ìkálá àwọn ọmọ yàrá náà tún kú lọ́pẹ̀ ní mọ́fì Afolabi. Fọ́tò rẹ̀ lẹ́wọ̀ yìí o. Ọmọ kékeré pín ní sí ni. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run sọ náà kan pé alladhina idha asabatum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بالبسملة. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. Ohun tí a fi mú àyà yìí wá, òun náà ni gbólóhùn tọ́lọ́run sọ nínú Al-Qur'an. Pípé nǹkan márùn-ún kan òun ó fi máa dánmọ ànábì Ádámà wò. Nínú nǹkan márùn-ún náà ni kí ẹ̀dọ̀ ó kú ní kíákíá. Iná bá ti arákùnrin wa yìí o, iná ilẹ̀ ń wò yìí o, Murphy Afolabi, ó kú ní tender age at age of 49 years. Ọ̀pọ̀ ńlá lè jẹ́ fún wa Nàìjíríà. Àwọn fi àsìkò yìí náà sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ òṣèré tó kù náà, ẹ̀yin náà ṣe dáadáa o. Ẹ̀sìn Ọlọ́run di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan yín, ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan yín. Ẹ má jẹ́ kẹ́sìn Ọlọ́run, ẹ má jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tá a jẹ́ Mùsùlùmí mọ́ṣáláṣí ẹ má pàrún jẹ. Ìrun wákàtí márùn-ún ẹ máa kí. Ikú ni òpin ìrìn àjò ẹ̀dá. Àbí òpin ìrìn àjò ẹ̀dá nìkan ni òun náà níkú. Olówó òkú, ọlọ́lá òkú, onímọ̀ òkú, àfọ́ òkú, kò sẹ́ni tí ò ní kú láíláí. Kò sẹ́ni kankan tí ó ju sáyé yìí pé alágbára ìwẹ̀ yìí tẹ̀lé lágbára náà ẹ lágbára níwọ̀n. Àwọn tó dára lágbára àná ṣe wá rí ọmọ. Ẹni tó jẹ́ former head of state ní Nàìjíríà, General Sani Abacha, where is he today? He has gone. Ó ti lọ. Àwọn tó dára lágbára níjẹta níjẹrin kọjá mọ́, àwọn náà ti lọ. Àwọn tí ìwà aṣalágbára tí wọn ò lágbára ń lòkù ló ń kọ́. Bàbá wa Abdulaziz àṣekọ́ àwọn ọ̀dà lónìí. Ààrẹ Mùsùlùmí àná, ààrẹ ọmọ ọ̀pọ̀ ẹgbẹ́, ààrẹ dé. Ààrẹ náà ti lọ. Bàbá Aláàfin Mọ̀lété ńkọ́. Ìdájí Ìbàdàn. Bàbá Abdulhamid Lamidi wọn pè Adédùbú. Àwọn ọ̀dà lónìí, àwọn náà ti lọ. Bàbá wa Adésọ̀kan ńkọ́. Àwọn náà ti lọ. Baálẹ̀ Bódìjà, àwọn náà ti lọ. Bẹ́ẹ̀ náà làwọn àfáà náà àwọn bàbá wa Abdulwahabi Sheikh Abdulwahab Adédìrọ̀ Olúwakẹ́mi Akékèwé tí wọ́n ṣe comparative religion ní Nàìjíríà, àwọn náà ti lọ. Tó dé kí Ìbàdàn tó dé ká mọ̀ tí wọ́n ń pè ní Islam nílùú Ìbàdàn. Bàbá wa Sheikh Marhum Fọlá Sheikh Abdulwahab Olúwakẹ́mi Akékèwé, àwọn ló dé ká mọ̀ tí wọ́n ń pè ní Islam nílùú Ìbàdàn bì. Pé ẹ̀ máa fi kéwú sọ̀rọ̀, ẹ̀ máa fi ìwé sọ̀rọ̀, àwọn náà ti lọ. Nínú àwọn ayáwọ̀ náà ti lọ, àwọn ọmọ náà ti lọ. Àwọn bàbá wa Khalifa tó ń bẹ láyé náà, Sheikh Dawood Abdulwahab Olúwakẹ́mi Akékèwé, ọlọ́dà máa lọ rẹ̀ ní bàbá náà. Gbogbo adájọ́ wọn fún wọn náà, ọlọ́dà mọ́jà náà sẹ́kù ọlọ́run kó sàánú fẹ́ ní kọ̀ọ̀kan. Bó ṣe ń lọ́ndìlé tiwa náà ní lọ́ndìlé tí yín náà o. Bó ṣe ń lọ́ndìlé náà ní lọ́ndìlé àwọn kan náà. Ẹ̀yin náà ìwà gbolé tẹ̀ ti jáde wá, ìwà gbolé yìí wò. Táàdì ṣe bí ọdún mẹ́jọ, ọdún mẹ́sàn-án, ẹ lọ wò bó ṣe rí. Mọ́gàjí Ìbẹ̀dà, àwọn náà ti lọ. Baálé Ìbẹ̀dà, àwọn náà ti lọ. Àwọn tí ń pàṣẹ ládùúgbò náà dà lára, àwọn náà ti bọ́ sàtìjà wọn ti lọ. Iná lọ́wọ́ adójú ọba Murphy náà o, kí lọ́run sọ fún wa náà Al-Qur'an. Inna Allaha indahu ilmu saati wa yunazzilul ghaytha wa ya'lamu ma fil arham
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري بأي أرض تموت إن الله عليم خبير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. Ọlọ́run ní mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayọ̀ ọba àṣàkẹ́ ọ̀run. إن الله. Dájúdájú Ọlọ́run, dájúdájú èmi Ọlọ́run, dájúdájú kò sẹ́ni náà nínú sánmà Ọlọ́run ni, nínú ilẹ̀ Ọlọ́run ni, nínú òfurufú Ọlọ́run ni, ìdálẹ́bojúrí Ọlọ́run ni, ó ń tà lẹ́tà ní mọ̀tá Ọlọ́run náà ní bẹ́ẹ̀. إن الله. Ọlọ́run dájúdájú èmi Ọlọ́run tẹ́lẹ̀ kò lè ṣe rẹ̀. عنده علم الساعة. Ọlọ́run ní èmi nìkan náà kò sẹ́ni kankan náà ìmọ̀ ajọ́ ń gbèǹde àlìkìyàmà Ọlọ́run lọ́wọ́ èmi Ọlọ́run lọ́wọ́ àkóso ọ̀wẹ́ nìkan kan yín. عنده علم الساعة. Ẹni tí ó jìyà Ọlọ́run lèmi ni mo mọ ẹni tí ó jìyà nù yín o. عنده علم الساعة. Ẹni táwọn fi sálùjá náà onídẹ̀ẹ́ra tí ó wà ní òkè mi Ọlọ́run lèmi ni mo mọ̀. عنده علم الساعة. Àwọn kò tí inú iná bọ́ sálùjá náà Ọlọ́run lèmi ni mo mọ̀ o. عنده علم الساعة. Ọlọ́run láwọn kan tiẹ̀ ń bẹ tẹ́wọ̀n tẹ̀ níṣẹ́ ìṣirò tó ń jẹ́ ògbéjà àlìkìyàmà. عنده علم الساعة. Ó ń lé máa wọlé oníṣẹ́ṣirò àwọn kan bẹ tẹ́wọ̀n oníṣẹ́ṣirò sẹ́jọ́ ògbéjà àlìkìyàmà. عنده علم الساعة. Ẹni tó kúkú sẹ́yìn ní kò oníṣẹ́ṣirò sẹ́jọ́ ògbéjà àlìkìyàmà. عنده علم الساعة. Àwọn mẹ́wàá kan bẹ mẹ́wàá ni wọ́n tí wọ́n pè ní mubashiruna biljanna. Ànábì ló fún wọn sàbí Ọlọ́run ní fún wọn sàbíkẹ́tì àlìjánnà wọn à ní ṣèṣirò tọ́jú ìgbòdà àlìkìyàmà. عنده علم الساعة. Ọlọ́run ní ọ̀dọ̀ èmi ni máa jọ ń gbé ìjà àlìkìyàmà wà o. وينزل الغيث. Ọlọ́run ní ìmọ̀ tí mo fi pamọ́ tí ìfẹ́ rẹ̀ kankan odò tí ó máa rọ̀ ń sánmà Ọlọ́run lèmi mọ̀ mọ́ èyí tí ò wọlé èmi ni mọ̀ mọ́ èyí tí ètò ọ́fíìsì òbí dàrú Ọlọ́run lèmi mọ̀ mọ́ èyí tí náà fi máa gẹ̀rọ̀rà nínú ilé ẹ̀rọ Ọlọ́run lèmi ni mọ̀ mọ́ òsì kan tó ṣe yèmí Ọlọ́run ọba mi. وينزل الغيث. Odò tí ọ̀rọ̀ tí ó gbé yẹn lọ Ọlọ́run lèmi mọ̀ mọ́ o. وينزل الغيث. Àti mọ́tò ni o àti ọ̀kadà ni Ọlọ́run lèmi mọ̀ mọ́tò tí ó dojú òbí náà rẹ. وينزل الغيث. Ẹnìkan bẹ tó lè rọ̀tò lẹ́yìn Ọlọ́run. وينزل الغيث. Kò sẹ́ni tó lè rọ̀jò kankan lẹ́yìn Ọlọ́run náà lọ́ba tí ń rọ̀jò. وينزل الغيث. ويعلم ما في الأرحام. Ọlọ́run ní ìmọ̀ mẹ́ta kan ń bẹ ìmọ̀ mẹ́ta náà ni pé Ọlọ́run ní èmi ni mo mọ ìmọ̀ jọ́ǹgbé ìdálẹ́kẹ́ ìmọ̀ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì pé odò tí ó máa rọ̀ láti sẹ́wọ̀n Ọlọ́run lèmi ni mo mọ̀. Ọlọ́run ní ويعلم ما في الأرحام. Ọlọ́run ní tí ń bẹ ní àpòlùkẹ́ aláboyún Ọlọ́run ní yóò di gọ́vnà ni o yóò di president ni o gbogbo ayé yóò di actor ni o tó gbẹ́gbẹ́ àmọ́ fi Àfọlábí ni ọ̀jẹ̀ o Ọlọ́run lèmi mọ̀ mọ́ o kí ìyá rẹ̀ ó tó bí wọ́n ti mọ̀ pé mọ́ fi Àfọlábí lọ́mọ ìyá ọmọ jẹ́ ó kọ́ tẹ́ fò lélẹ̀ màrúfù wọn sọ ni mọ́ fi màrúfù ló kọ́ rẹ̀ màrúfù wọn sọ ni mọ́ fi Àfọlábí Ọlọ́run gbogbo tí ń bẹ nínú àpòlùkẹ́ obìnrin kọ̀ọ̀kan Ọlọ́run lèmi lọ́ba tí mo mọ̀ ẹnìkan kọ̀ ìmọ̀ rẹ̀ ò sí lọ́wọ́ ẹnìkankan. ويعلم ما في الأرحام. Gbogbo títí ń bẹ nínú àpò ẹnì kọ̀ọ̀kan náà ẹni tí fún lójú ibẹ̀ ni ó wà ẹni tí fún lẹ́nu ibẹ̀ ni ó wà ẹni tí ò létí ibẹ̀ ni ó wà ẹni tí ò lẹ́sẹ̀ ibẹ̀ ni ó wà ẹni tí ò lọ́yàn ibẹ̀ ni ó wà ẹni tí ò ní dodo ibẹ̀ ni ó wà ẹni tí ò lápá ibẹ̀ ni ó wà ẹni tí ò ní gẹ̀ ibẹ̀ ni ó wà ẹni tí ò nídìí ibẹ̀ ni ó wà ẹni tí ò níkùn ibẹ̀ ni ó wà ìfún náà inú ibẹ̀ náà ló wà. ويعلم ما في الأرحام. Ọlọ́run ní gbogbo tí ń bẹ nínú àpòlùkẹ́ obìnrin Ọlọ́run lèmi Ọlọ́run ẹnì kan ọ̀mọ láyé ọ̀rọ̀ àwọn ṣe ọ̀sátá ti ṣẹ́ṣe irọ́ ní bẹ́ẹ̀ àìmọye ẹlòmíì tó bèèrè pé ọkọ̀ wọ́n rí mẹ́ lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ mi bímọ kẹta lẹ́yìn 2 weeks 14 days after tó bímọ tán lẹ́yìn mi tó tún jábọ́ pé ẹ mọ̀ kú oríire o ṣé àwọn ọmọ tí mẹ́mẹ́ náà ni. ويعلم ما في الأرحام. Ọlọ́run ní tí wọ́n bẹ nínú àpò olùkẹ́ ẹ̀yìn kankan ẹni tí wọ́n bì sáyé ní ọ̀tẹ́kùnjá lọ́dọ̀ ọ̀pọ̀ sáà ti jà náà Ọlọ́run lọ́mọ o. ويعلم ما في الأرحام. Ẹjọ́ bá súná ọmọ tí ó gbọ́ ọkọ̀ súná tẹ́kọ̀ nípa tẹ́kọ̀ ní dalẹ̀ ẹjọ́ náà Ọlọ́run lòun bá tó mọ̀. ويعلم ما في الأرحام. Gbogbo ẹni ká sọ pé pòfẹ́sọ̀ ọkùnrin ọ̀gá ẹ̀kọ́ oríire o kọ̀ǹkàtẹ́sà kiri ó ti wà nù kádàrá ìyá rẹ̀ ní ọ̀tọ́kọ̀ jọ pé láwọn yà pòfẹ́sọ̀ ni àwọn kọ̀ntínú. ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا. Ọlọ́run
ọlọ́run lára àmọ̀ tí ń bẹ fẹ́bi ọlọ́run ní ẹ̀dá kankan ọmọ tí ó sì láàrin ìṣẹ́jú àáyá. وما تدري نفس ماذا تكسب غدا. kí tí ọ̀sẹ̀ lọ́lọ́la ẹnì kò lè sọ pé ìjọba ìlú ọ̀sẹ̀ kò sẹ́ni tó lè sọ. وما تدري نفس ماذا تكسب غدا. gbogbo tá à ń ṣe lónìí abára wa ń bẹ̀ ni àwa nù lẹ́ra àwa abára wa ń bẹ̀ ni ara mọ́tò abára wa ń bẹ̀ ni alọ́ọ̀lù ọba abára wa ń bẹ̀ ni ọmọ wa jẹ yẹn abára wa ń bẹ̀ ni. وما تدري نفس ماذا تكسب غدا. ohun tẹ́lẹ̀ mọ̀ pé nìkan ọmọ tí ọ̀sẹ̀ lọ́la bí wọ́n ṣe bí máa ṣe tó wọ́n jèrè ọmọ làákàn náà wọlé bọ́lọ́mù tó wọ́n jèrè ọmọ lónìí. وما تدري نفس ماذا تكسب غدا. ìwọ tó náwó lórí ọmọ ṣẹlẹ̀ oúnjẹ àwọn tó náwó lórí ọmọ ṣì wà lẹ́wọ̀n báyìí. وما تدري نفس ماذا تكسب غدا. ìwọ tó ò ní kankan tó ò rí tó ò ló ń jẹjẹ lánàá ọmọ rẹ ń dàrẹ́tọ̀ àwọn tó ló ń jẹjẹ lánàá tí wọ́n rán ọmọ ní standard school ọmọ wọn ò jẹ́ kankan lónìí. وما تدري نفس ماذا تكسب غدا. àdúrà tí wọ́n ń gbé ọlọ́run dákun ọjọ́ mọ̀ ló jẹ́ yẹn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tó lọ́wọ́ àgbàdo àwọn kan fún àmọ́ ẹnìkan ọmọ ẹ̀dá kankan tó fi lórí president ni o tó fi lórí gómìnà ni o tó fi lórí ìmáàmù ni o tó fi lórí àwọn ẹnìkan kan ọmọ ṣọ́ọ̀ṣì ní ìṣẹ́jú àáyá láàárín ìṣẹ́jú ẹ̀sìsì. وما تدري نفس ماذا تكسب غدا. وما تدري نفس بأي أرض تموت. ọlọ́ni bẹ́ẹ̀ náà lẹ́nìkan nínú ọmọ ànábì ara ọmọ bí tí ó kú sí. وما تدري نفس بأي أرض تموت. bàbá wa Mọ́fì Afọlábí wọn àwọn pé bí kò sì pàrọ̀ lélẹ́yìí. وما تدري نفس بأي أرض تموت. gbogbo ọ̀nà àjò ni bàbá rìn láyé wọn àwọn pé bí tí ọ̀dà sí lélẹ́yìí. وما تدري نفس بأي أرض تموت. nígbà tí wọ́n wà níbi tí wọ́n àti kú ká àwọn ọmọ bẹ̀ wọn àwọn pé tí kò ká àwọn ọmọ lélẹ́yìí. وما تدري نفس بأي أرض تموت. bí mi ṣe ń sá lọ́la àwọn náà ń sá lọ́kọ́ lọ́dà kò fi kún un lè pa mi ẹ̀yìn ẹ̀ òbí ẹ̀ ṣe kú. وما تدري نفس بأي أرض تموت. bàbá Abdulaziz Aṣíkọ́lá wọ́n ti pín Nàìjíríà làwọn kù sí dọ́dọ̀ wọn padà UK wọn kú sí. وما تدري نفس بأي أرض تموت. àyìnbáyé yẹn ló kú bẹ̀rẹ̀ tí wọ́n olókùn mọ́ gbé wálé mà. وما تدري نفس بأي أرض تموت. ẹlòmíì lọ ọ̀nà àjò ní òde mà. وما تدري نفس بأي أرض تموت. wọ́n àròpọ̀ ẹlòmíì mọ́ àwọn ọmọ bí tó kù rẹ̀ wọ́n ọmọ bí tí tó rí orí rẹ̀ sún àwọn tó sùn mọ́. ìwọ tó lọ bá ká àwọn akọ bàbá rẹ kú àbí ìyá rẹ kú wá torí ojú orí bàbá àbí ojú orí máa dúpọ́ lọ́pọ̀ alhamdulilayi. bàbá Mọ́fì Afọlábí abẹ́yìn náà dúpọ́ lọ́dọ̀ lọ́pọ̀ ẹ̀ tán rè. وما تدري نفس بأي أرض تموت. ó máa ń tọ́jú àwọn ẹni ọlọ́run náà bàbá àtẹ̀mí náà tán rè Sheikh Abdulwahab Adédìran Olúwakẹ́mi bàbá náà ọlọ́run ni wọ́n tán rè alhamdulilayi abáwọn dúpọ́ lọ́dọ̀ ọlọ́run. وما تدري نفس بأي أرض تموت. ìlú Ìbàdàn wọn bí wọn sí wọn lọ Saudi Arabia wọn bá àwọn òyìnbó ṣiṣẹ́ wọn bá àwọn alábàá ṣiṣẹ́ ọlọ́run tẹ̀ fi kú nípa wọn. وما تدري نفس بأي أرض تموت. ẹnì kọ̀ọ̀kan wá ní àwọn ibi táwọn kù sí ọ àwọn táwọn sọ̀rọ̀ yìí ní àwọn ibi tó lọ́wọ́ pa wá sí o. وما تدري نفس بأي أرض تموت. ẹ wẹ láyé òun owó ní lọ travelling ma ibi tó wọn kù sílé ìdámà nígbà tí wọn bá káàkó ọmọ ìbá kú mọ lẹ́kọ̀ọ́ wọn ẹ sá lọ sọ dọdọ wọn ìbá òótọ́ mọ̀ ní ọmọ tó ti tẹ́ pé láti yanjú ìtẹ́tìlẹ̀ aganmọ́ ẹnì kọ̀ọ̀mọ́ ọlọ́mọ bíi nígbà tí ó gbéra lọ bẹ́ẹ̀ wọlé òótọ́ lọ parẹ́ sí. وما تدري نفس بأي أرض تموت. ọlọ́wọ́ ní kónú léwu ìtọ́ ti jáde ó ti jáde àbí ó ti jáde jẹ́mọ́. وما تدري نفس بأي أرض تموت. ọlọ́wọ́ òkùnrin lé lọ́wọ́ ti kára pé ojú ọ̀rẹ́ náà ni ó padà tẹ̀ sí. وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. dájúdájú ọlọ́run Inna Allaha. Inna Allaha alimun khabir. Ọba tí ń fi kú pààyàn ni o. Inna Allaha alimun khabir. Ọba tí ń pààyàn lẹ́kún ni o. Inna Allaha alimun khabir. Ọba tí ń jẹ̀dá kulẹ̀ ni o. Inna Allaha alimun khabir. Ọba tí ń ti ẹ̀dá lẹ́yìn ni. Inna Allaha alimun khabir. Ọba tí ń fẹ́ dá láṣeyọrí ni. Inna Allaha alimun khabir. Ọba tí ń fẹ́ dá lágbéga ni. Inna Allaha alimun khabir. Ọba tí ó jẹ́ kí inú ẹ̀dá máa dùn pé èmi mò ń dun ọdún tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lè dùn yẹn. Inna Allaha alimun khabir. Ọba tá a sọ yẹn ọba tó ní màṣẹ́lẹ̀ tí ó máa fún wa ní ìròyìn ọ̀gbìn ìdí àlìkìyàmà Khabiru yóò fẹ́ ní kọ̀ọ̀kan ní ìròyìn ọ̀gbìn ìdí àlìkìyàmà.
bàbá mọ́fì nìsín mọ́fì Afọlábí wọ́n ti máa fún ọ náà wò yìí fọ́tò rẹ̀ wọlé ń wò yìí wọ́n ti máa fún ní ìró pé mọ́fì ìtọ́fọ̀ ayé rẹ̀ sí lélẹ́yìí o gbogbo tí wọ́n fi ṣe dáadáa ń bẹ̀ wọ́n á ti sọ pé mọ́fì okú oríire o bó ti ṣe kó okú náà wọ́n á ti sọ fún náà ní ọjọ́ kan ní ayé ànábì wa Muhammad sallallahu alaihi ẹ̀já yóò ń bá ànábì dáadáa ni wọ́n gbà àwọn òkú méjì ká kọjá lọ mẹ́sàn án gbé kan lọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oníwájà bàtì wọ́n gbé kejì náà kọjá lọ oníwájà bàtì wọ́n ní ya Rasulullah màmá náà wájà bàtì oníwájà bàtì aláwọ̀ ni pé òkú aláwọ̀ tí wọ́n ń gbé lọ àdánù Ọlọ́run ti jẹ́ ọ̀ràn yẹn fún àdánù Ọlọ́run ní ọwọ́ ọjọ́ gbé jáde kíyàmá tó ń gbọ́dọ̀ àti ń bẹ láyé ó ń kírun nígbà tí ń bẹ láyé ó ń ṣe aṣọ́gbọ̀n òrukàn nígbà tí ń bẹ láyé gbogbo iṣẹ́ tó dáa tó sì tó tẹ̀ pé ìlànà tọ́lọ́run ló gbẹ́sẹ̀ lé wọ́n ní wọ́n dàgbà tí ẹlẹ́gẹ̀ẹ́jì kan ó lẹ́ni yẹn ó ní náà ní ọwọ́ ọjọ́ ń gbé di àlìkìyàmọ̀ Ọlọ́run dàgbà mọ̀ sí wa lọ́mọ náà ẹ̀ẹ́dì àtẹ́kọ̀ Ọlọ́run mọ̀ sèmi wí tiẹ̀ pé Ọlọ́run mọ̀ sèmi lọ́mọ náà iná Ọlọ́run dà ewu tí náà títí rẹ̀ bá gbiná ní ìsìn ẹ̀ mọ̀ ọjọ́ kẹ̀kẹ́ wù táwọn ti kẹ̀ wù dẹ́mọ̀ iná Ọlọ́run ọ̀dà ó lẹ́ni kejì ó ní náà Ọlọ́run jọ̀wọ́ ọjọ́ ń gbé di àlìkìyàmọ̀ sallallahu alaihi wasallam ó ní antum shuhada'ullahi fil ard ẹ̀yin wọ̀nyí náà lólùjẹ́rìí Ọlọ́run lórí ilẹ̀ ìyẹn kó tá a wá ti sọ ló kó ọ̀run láàmú ọ̀rọ̀ yẹn bàbá mọ́fì wọn máa sọ dáadáa pẹ̀lú ẹ̀ báyìí o èyí tí wọ́n sọ wọn máa fi hàn nù sáré pé mọ́fì okú oríire o mọ́fì Afọlábí okú oríire o àbọ̀ dúpọ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí di eléyìí àádáàkú náà iṣẹ́ ẹni dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o Ọlọ́run nìkan náà ní òní kú àwọn màláíkà Ọlọ́run ò fi kú pa wọ́n àwọn àjànú Ọlọ́run ò fi kú pa wọ́n àwọn ànábì Ọlọ́run ò fi kú pa wọ́n ọmọ ànábì Ádámà Ọlọ́run ò fi kú pa wọ́n èyí tí ń mí Ọlọ́run ò fi kú pa ohun tí ò mí Ọlọ́run ò fi kú pa ohun tá a lè fojú rí Ọlọ́run ò fi kú pa ohun tá a lè fojú Ọlọ́run sì kí ni o Ọlọ́run kí náà fọ́ lórí sọ. Kullu shay'in fani illa Allahu baqi kullu shay'in fani illa Allahu baqi. أحد صمد لا يموت أبدا لا 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 يموت أبدا 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 لا يموت أبدا كل شيء فاني كل شيء فاني gbogbo nǹkan pátá náà ni ó tán o. إلا الله باق wọ́n fi Afọlábí òun náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. bàbá wa Abdulaziz Ajíṣẹ́kọ́lá ààrẹ mùsùlùmí àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. bàbá tó bí mi lọ́mọ Sheikh Abdulwahab Adédìran Olúwakẹ́mi akẹ́kọ̀ọ́ àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. oníwàásù àgbáyé bàbá wa Ádámù Abdullahi Ali lórí àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. bàbá wa tí wọ́n bàbá Sheikh Faruk Oníkìpá àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. bàbá wa Ájì Àkìlápá àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. bàbá wa Bándélé Sùmùràtù Dín àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. gbogbo àwọn olówó àná Nàìjíríà àwọn náà ti filẹ̀ sásọ́bóra. Kullu shay'in fani. gbogbo táwọn wò gbogbo ẹ̀ náà ní ọ̀tá ń dọ́kan. Illa Allahu baqi. ṣùgbọ́n tí ò ní tán láíláí tí ọmọ ṣẹ́kù lọ gbére láíláí náà ní ṣíṣe ọba aláàánú náà lọ́ba dẹ́dà. Illa Allahu baqi. nínú sánmà Ọlọ́run náà ni ó kú o. Illa Allahu baqi. nínú ilẹ̀ Ọlọ́run náà ni ó kú o. Illa Allahu baqi. nínú igbó Ọlọ́run náà ni ó kú. Illa Allahu baqi. wọ́n tá a lè bojú rí Ọlọ́run náà ni ó kú o. Illa Allahu baqi. wọ́n tá a lè bojú Ọlọ́run náà ni ó kú. Ahadu Samadu. Ahadu Samadu ọba táwọn ròyìn náà lọ́ba táwọn máa ronú kàn. Ahadu Samadu. bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run náà ni ronú kàn. Ahadu Samadu. bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run náà ni ronú kàn. Ahadu Samadu. bọ́ bẹ́ẹ̀ bí mẹtẹ́nì kan pé Ọlọ́run náà ni ronú kàn. Ahadu Samadu. bọ́ bẹ́ẹ̀ ní ọlá tó pé ọlọ́dàkùn dá mi lọ́la rẹ̀ Ọlọ́run náà ló ronú kàn. Ahadu Samadu. Tó bá yàrá tó. La yamutu abada. ọba táwọn ronú kàn náà lọ́ba tí ò ní kú láíláí. La 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 yamutu abada. Lẹ́bàdàn Ọlọ́run náà ni ò ní kú láíláí ni ò ní kú. Abada abada la yamutu abada. Ọlọ́run náà lọ́mọ wà lọ́kàn ní kése o tí ò ní tán láíláí nítorí délé ọlọ́dà mọ́sẹ̀ àwọn tá a kù láyé wọ́n tẹ̀ dẹ́nu ẹ̀nu kọ̀ọ̀kan wá sí o. Àmín. Mọ́fì Afọlábí tí ọbọ̀sálì kìámọ́ náà láìpẹ́ yìí àti gbogbo òkú mùsùlùmí pátá náà
a máa ṣàdúrà fún ọlọ́run dákun máa gbàgbọ́ wọn o dákun máa foríjì wọn dákun máa ṣèkẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn àwa náà tí a jọ ń wọra wa báyìí ọba alápọ̀n fífi tó yára pọ̀ ẹnì kọ̀ọ̀kan wa dákun jágúnlé ayọ̀ àtọ́sọ́rí Islam kájẹ̀dì kẹ́límà la ilaha illa fọlọ́n jẹ́ kárí pé ó ṣe lè kọ̀ọ̀kan lọ́mọ àjẹ́nà o inshallah subhana rabbika. rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.